ga o. Ọ̀rọ̀ ayé yìí kò yé nìkan, kádàrá ní dáyé láàmú. Òkùnkùn tó ń bolẹ̀ yí o, ṣóun ló ń dààmú ayé. Ìgbà wo ni mọ́lẹ̀ àtàn sí tó rọ̀rọ̀ yìí kò yé nìkan, àbẹ́là o. Ọ̀tọ̀ọ̀tọ̀ là ń wáyé lóòótọ́, kádàrá ọ̀tọ̀ọ̀tọ̀ la máa yàn. Àkúnlẹ̀ wa kò jọra wọn, kádàrá ṣẹ òkú. Ọ̀rọ̀ wáyé yìí ọgbọ́n ló yáyé po, kádàrá ló ṣàgbà ẹ̀dá o. Ká má fojú sunkún o, pé àwọn ọmọ o èyí mà ga o. Àwọn ọlọ́gbọ́n fọwọ́ lẹ́rán, àwọn olóye fòye gbé. Ọ̀rọ̀ yìí mà ga kàyà, ta ló mọ̀ bí tá a já sí. Ọ̀rọ̀ ayé yìí kò yé nìkan, kádàrá ní dáyé láàmú. Òkùnkùn tó ń bolẹ̀ yí o, ṣóun ló ń dààmú ayé. Ìgbà wo ni mọ́lẹ̀ àtàn sí tó rọ̀rọ̀ yìí kò yé nìkan, àbẹ́là o. Ire máa wà nínú ebi, ibi wà nínú ire. Ẹni oníṣòro kò lè mọ iyì o, tàbí ẹni tó ní. Ẹ kú dédé wòyí ẹ̀yin aráalé, lórí ètò yín ètò wa Múlẹ́rọ̀ náà la wà. Orúkọ tèmi òun ni ìyáàfin Mọ́rọ́lákẹ́. Àlejò wa pàtàkì tí a gbé wá sórí ètò lénìí, ọ̀dú ni wọ́n kì í ṣàìmọ̀fó lóko. Ẹni ńlá ni wọ́n, ẹja ńlá sì ni wọ́n nínú ibú. Bí mo ṣe ń wò wọ́n, inú mi ń dùn. A fẹ́ kí èèyàn tá a gbé wá lónìí kí wọ́n dárúkọ wọn fún wa. Ẹ dárúkọ wọn. Ẹ ṣeun, orúkọ tèmi ni Ṣọ́ọ̀ṣì Adéwùmí. Ẹ ṣe púpọ̀. Ẹ káàbọ̀ àlejò wa. Ẹ rí wípé àlejò wa wọ́n dáńtọ́ wọn ò dáńtọ́. Orí ètò yìí náà láti mọ̀. Ohun tá a fẹ́ yànnàná lórí ètò tòní ni ohun tá à ń pè ní múlẹ́rọ̀. Ohun tó lè múlẹ́rọ̀, ohun tó lè wà nínú ìdílé tí kì í jẹ́ kí ìdílé dàrú. A fẹ́ kẹ́ bá wa yànnàná ìtumọ̀ múlẹ́rọ̀ gangan tó lè múlẹ́rọ̀ nínú ìgbéyàwó kí àwọn èèyàn kó gbọ́. Ẹ ṣe olóòtú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé Yorùbá pa òwe wọn ní bí obìnrin ò bá bímọ fún ni, ó yẹ kó bí àlàáfíà. Àlàáfíà jẹ́ ìkan pàtàkì nínú ohun tó ń mú ìlérò nínú ìgbéyàwó. Ṣùgbọ́n èyí tó wá ṣe pabambarì tó jẹ́ òun gan-an ló ṣe pàtàkì jùlọ. Òun náà ni èrè ìgbéyàwó tí a mọ̀ sí ọmọ bíbí. Ẹ mọ̀ wípé tí obìnrin bá ṣègbéyàwó, gbogbo ènìyàn ló ń wò wọ́n, gbogbo ojú ló ń wò wọ́n. Tó bá rí wípé èèyàn ṣègbéyàwó láàrin ọdún kan, ọdún bíi méjì, ó ń pé bíi mẹ́ta kò sọ́mọ. Àwọn ìdílé á ti máa dìde lọ́tùn lósì, wọ́n á fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀. Wọ́n á fẹ́ wò pé àbí ọkùnrin ni ò lè fún obìnrin lóyún ni, àbí obìnrin ni kò lè gba oyún dúró tí ò fi sí ọmọ nínú ìdílé yẹn. Ó máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin di oníyàwó méjì, mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ wò, ẹ má jẹ́ kí n tàn yín. Ṣé rí bí obìnrin bá wá sílé ọkọ tí ò bá bímọ, ó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ni. Ẹ ṣe àlejò wa, mo gbàdúrà lágbára Elédùà àtàwa tá à ń sọ̀rọ̀ àtẹ̀tí tó ń gbọ́ wa nílé, gbogbo wa la máa wálé ayé tá a sì máa nípa rere. Àmín olóòtú, ẹ ṣé. Ní kí n jẹ́ kí kíní kan yé tí mo bá pọ̀ jù, ó máa dá nǹkan mi sí ẹ lára ni. Ṣòrí, stop blaming God. Ọlọ́run ò ṣèkà, ire ló ń ṣe. Bó pẹ́ títí, akálùlù àpò bàbá. Pé o tí ìbímọ lé ní kò ní pé o ní bí lọ́la. Stop getting yourself worried about things like this. Bá ronú bá bí ipò ń dọ́nà lẹ́bi ni. Ṣé o mọ bó ṣe kọ́ ni?
You're fine medically, I'm good medically. There's nothing wrong with the two of us. So, okay. I have a good news. Already confirming the number in your account. So, I'll put a call through to the person at the mother already know. Oh, you know, girl. I'll give you a call on $230 loan. Okay? Just stop crying. Pani bageti. Ẹ káàsán. Ọ̀gá mo fẹ́ rí. Ọ̀gá. Ọ̀gá wo? Ọ̀gá obìnrin. Ọ̀gá obìnrin. Ọ̀gá ògbébí. Ọ̀gá ògbébí. Èmi mò ń gbébí. Kí lẹ fẹ́ rí ẹ fún? Ọ̀rọ̀ pàtàkì ni o. Ṣé ẹ lè sọ fún mi tẹ́ fẹ́ sọ fún mi? Ọ̀gá mo fẹ́ rí. Ọ̀gá lẹ fẹ́ rí? Àwòdà náà ọ̀gá ògbébí. Ó ti yé mi. Ẹ jẹ́ rọ̀gà. Alọ́gọ́ ògbébí sẹ́. Ẹ jẹ́ rọ̀gà. Ọ̀gá wọn gbé ibi ọ̀gá ògbébí. Ẹ jẹ́ rọ̀gà. Àní ọ̀gá òsìlé. Ọ̀gá mo fẹ́ rí. Ọ̀gá mo fẹ́ rí. Àní ọ̀gá ògbébí sẹ́. Ọ̀gá ògbébí. Ṣé gbọ́? Ó sì lọ́rọ̀ pàtàkì kan tí mo fẹ́ bọ́gà sọ. Ọ̀gá wọn gbé ibi rárá ọ̀gá ògbébí rí. Ṣé gbọ́? Ẹ jẹ́ rọ̀gà. Alọ́gọ́ ògbébí. Ẹ sá tẹnumọ́ kankan látara ẹ jẹ́ rọ̀gà. Èwo ni ẹ jẹ́ rọ̀gà. Àwọn ẹlẹ́wà kọ́ yìí ni. Mo rò pé òjò pa wèrè mọ́lá ní ọ̀tẹ̀ yìí tó wá dẹ́ntù tí gbogbo ẹ̀ wá dákẹ́ rọ́rọ́ mọ́lá báyìí. Bí ṣe ń lọ lódùmọ́ o kémi èjì ọlọ́gà àbí kó wá wọlé tọ̀gà kó jẹ́ kọ́sìkò tó bá wọlé tọ̀gà tán ni kíní ìrí wà dìde gírì. Ó wàá kí ọ̀gá mọ́lẹ̀ ó wàá fọ ọ̀gá yányánmọ́yánmọ́ àbí ká má ní kí ló dé tẹ̀mí fi sí géètì fún ọ. Àwọn ẹlẹ́wà ó lè ya wèrè júlù gbogbo wèrè ilé ayé yìí tí wá sí géètì fún ọ wèrè kódẹ́ẹ̀dì yóò wọlé tọ̀gà tán kíní ìrí wàá kí gírì yóò wàá fọ ọ̀gá yányánmọ́yánmọ́ fún mi gbogbo nǹkan ò ní dùn mí bí owó oṣù mi tó fi jàǹbá sí mọ̀mú náà ló yẹ ń tì sí ọ kó wá bọ̀. Ọgbọ́n máa yáyé po àwòkọ́ ọgbọ́n lélẹ́yìí o. Mọ̀mọ́, níbo lọ́dọ̀ yín? Ta ló wá fẹ́ràn wà lọ́wọ́ ẹ̀ ọ̀nà tí ó dẹ̀ sí mọ́tò wọn pẹ́ ládùúgbò ibi nìsí. Orí burúkú làwọn mọ́tò yìí ẹ pẹ̀lẹ́. Mọ́tò yóò dẹ̀ dúró. Mọ́tò kan ló gbà ń sí tí ò dúró. Àdẹ̀ gbígbẹ́ tó máa bọ̀ mọ́tò. Ẹ wọ́n lè ní mọ́tò yìí. Mọ́tò yóò dúró ní. Mọ́tò yóò dúró. Ok, ẹ jẹ́ ká gbé wọn lọ sí hospital dẹ́. Àyẹ́ tó bá ń sí wọn ní àtò sí àjà transport tó kàn. Ọpẹlẹ àìsàn mọ́. Ẹ̀rọ àṣewọ̀n. Mọ́tò yóò dẹ̀ dúró. Mọ́tò yóò pèsè gbá ọba ẹ̀sẹ̀kẹsẹ̀ báyìí ló sọ sáàlù wọn, right? Ẹ̀sẹ̀kẹsẹ̀ ló sáàlù. Somebody has to go with us. We don't go. Don't be carrying your phone now. Ẹ já tẹ̀lé yìí. Ẹ jẹ́ kẹ́lẹ́ wọ́n. Kàlárò jinlẹ̀ o ìgbẹ̀yìn ní kárò láì wá ní ìgbẹ̀yìn ní kárò láì wá. Nígbà wọn tí ó kọ̀ já wọn sílẹ̀ tó sá lọ, àwọn kan ní ká hẹ̀kún wọn láṣẹ lọ́ọ̀ṣì wọn wá sọ́ọ̀ṣì. Ẹ̀pẹ̀lẹ́ máma, níbo ló ń dùn wọ́n? Ẹ̀pẹ̀lẹ́. Níbo ló ń dùn wọ́n? Èèyàn lọ́sẹ̀lẹ̀ níbo ló ń dùn wọ́n? Ọgbọ́n máa yáyé po àwòkọ́ ọgbọ́n lélẹ́yìí o. Ó ṣe wá pẹ́ tó báyìí, Déjúmọ̀.
níwọ̀ tó o pè mí pé yàjú ló fẹ́ dọ́dọ̀ mi. ẹ má bínú ọlọ́run má jẹ́ kí èyí tààrọ̀ kó bá ìtàn àrò jẹ ni ọ̀dọ̀ yín náà là ń sá kirikiri bọ̀ ká tó pàdé ìyá kan tí mọ́tò gbá bá dẹ̀ ṣe rí wọn ó fẹ́ jẹ́ bí ìpáwa nìkan la lè ṣèrànlọ́wọ́ fún wọn láti gbé wọn dé hospital. ojú ló rojú ṣàánú. ojú ló rojú ṣàánú lóòótọ́ àmọ́ ibi táwa náà lè dìtà àti lè pàdé aláàánú. ṣé aya mi kọ́ kí láṣẹ kò sí. ọ̀rọ̀ ẹ̀ gan-an ló mú adọ́dọ̀ yín ọ̀rọ̀ ẹ̀ ló mú adọ́dọ̀ yín àti ṣègbéyàwó ń sìn ọjọ́ ta sí àmọ́ wọ́n ládùn ìgbéyàwó náà ni kéèyàn gbọ́gbé ọmọ àmọ́ látìgbà tá a ti ṣe tiwa tí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àfẹ́ gbọ́ pa àfẹ́ gbọ́ pó. ẹ wo bàbá kò lè mọ bó ṣe ń rí lára mi ṣé mọ̀ pọ́kùnrin lòun obìnrin lèmi èmi náà ń fi ojoojúmọ́ bù èmi ni mò ń fi ojoojúmọ́ sunkún àsundà ètò ẹ má yẹ kán ní pé báwo ni tèmi má jẹ́ kán ní kí ni tèmi ṣe jẹ́ nínú ilé ẹ̀ ìgbà mélòó ni gbogbo ẹ fi ń di pé ẹnìkan tún ti bímọ sí. kankan ò ní ṣẹlẹ̀ sí ọ ọ̀dọ̀ mi tẹ́ wá ní àárín lọ́dọ̀ mi bíbá nǹkan tí mo mọ̀ jù náà nù ká gba ọmọ lọ́wọ́ bíkíbi tí ọba ti sọ wọ́n wá ọmọ jáde mẹ́ tí olódùmarè bá kọ́ pé èèyàn lè bímọ màá bá a sọ̀rọ̀ olódùmarè ó yá fún lọ́mọ yóò sì fún àwọn tí wọ́n júwe bí wọ́n mọ̀ mí dáadáa ni bá sì ṣe júwe mi wọ́n náà bá mi bẹ́ẹ̀ ó bímọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún kí ló pọ̀ pẹ́ tòlú lọ pẹ́ ń bọ̀ ẹ fún mi ìṣẹ́jú méjì ẹ̀wọ́ máa fi lè rẹ̀ gbẹ̀. òkùnkùn tó ń bolẹ̀ yí o ṣóun ló ń dààmú ayé ìgbà wo ni mọ́lẹ̀ àgbọ̀nsẹ̀ tó rọrọ̀ yìí. alẹ́ makako àgbàlagbà àparò nípa kú mólókó òjì kùtùkùtù dáṣọ òrókò bóra níbikíbi tó ọba jẹ lọmọ fẹ́ kọ́ wá o bàbá bẹ́ẹ̀ bá ń bẹ́ ń bi kíbi ẹ tètè kẹ́ ẹ fi òwèrè kẹ́ ẹ máa bọ̀ alẹ́ makako. bàbá ẹkún rè ń bọ́ alẹ́ lọ bá wọn wá àti pè yín ọpẹ́ díẹ̀. bàbá àlejò kan ni wọ́n wá mi wá o lórí ọ̀rọ̀ ọlọ́mọ ẹ mà pé ń yé sí ibà àti bí mo ṣe sáré mọ́ mi eléyìí bò mo ṣe fẹ́ ṣe o kí ni wọ́n sì. ẹbí lórí ọ̀rọ̀ pẹ̀lú ẹgbẹ́ àti ọ̀rọ̀ Adedimeji. ẹ ti mọ̀. ọmọ ẹ̀. mo mọ̀ pé ẹ ti mọ̀ ojú yín kálé ojú yín kákó ẹ̀yin láì ṣàgbọ̀n ṣàlẹ̀ wúrúrì kí la fẹ́ ṣe sọ̀rọ̀ wọn. Dúró fún mi náà. Dúró. Kí n jùrù? Dúró. Kí la ṣe mò ń jùrù fún bàbá ìgbẹ́ mu kí la ṣe lórí ẹ̀. Orí ẹ̀rọ tó wà wúro. Kó o di mú dídé. Bí ibo. Ó rẹ̀ pé ìyẹ̀wò irú wíwí. Bàbá ṣe é gbọ́ tí mo wí àbíwò aláǹ tí wọ́n wá ìwọ̀n wá lórí ọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́mọ bíbí àwọn kan ní ẹ̀dùwẹ̀ ọ̀dọ̀ mi fún ẹ pé ń yé bá àti bí mo ti ṣe láti gbà wá sẹ́nu bóò ní ṣe àṣẹ tí wọ́n ẹ lórí ilé wọ̀ mi wá sọ́dọ̀ mi ìyàwó ṣé ìyàwó mi mo ní mo ti lóbìn fún yín. Ẹ̀rí o ìyẹ̀wò ìrí oní ọ̀tẹ̀wé ẹgbẹ́ ló dédé lórí náà oní ọ̀nà lẹ́jì. Bàbá kí lẹ̀ ń wí ẹni tó wá yìí ó mú ìyàwó ẹ̀ wá lórí ọ̀rọ̀ bí ó ṣe bímọ ẹ wá ní ìní ọ̀sà bíi amọ́lẹ́dẹ̀ mi. ó gbè kákáká. Ibà ní ajá ní ìsàwọ̀ ilé aka ní ìsàwọ̀ kọ̀ọ̀kan ó dò ìrìn gbẹ̀rẹ̀ ní ìsàwọ̀ ajáhìn eré mi. Dáàrún mi là níjọ́ tí bàbá sáwó rẹ̀ ní ọlọ́run tí lọ rè mú òró sáyà. Ẹbọ wọn ní orú ẹbọ wọn ní ó ti bàbá mi gbẹ́bọ ń bè òrúbọ ìjà ìrìn gbẹ̀rẹ̀ ọba dúró kó mòró sáyà ìrìn gbẹ̀rẹ̀ ọba dúró kó mòró sáyà ìrìn gbẹ̀rẹ̀ ọba dúró kó mòró sáyà. Àdìgún amọ́dé májá. Ọ̀rẹ́ mi
ìmùlẹ̀ mi mo káwo mo kólógbè wò mí akọsẹ̀bájọ́ ọdún ifá tó forí sọ ògbèká ìwọ ni fáyín bá wí jù. ìwọ ní sùúrù ń jẹ ọ̀rọ̀ ti tọrọ lọ́fà. ifá ń fi yé mi wípé odù ètò tó wù látẹ̀ yìí ifá sọ wípé ire rẹ ti dé. ó fìdí ẹ̀ múlẹ̀ wípé obìnrin rẹ tí ó ṣàbíamọ fún ọ sédè mi yọ pé yóò fẹsẹ̀ ara rẹ̀ rìn wàá bá ọ nínú ilé rẹ ni bí fàì ti wínú ògbèká ni sórí ìwọ ń tiẹ̀ mọ́kànjú ń tiẹ̀ o ìlọ ní fàì wá kì fún wọn. ọ̀rẹ́ mi tí mo mú wá pé kọ́ bá ń tanná fún kí eré náà rè torí pé ìfẹ́ ṣe é ṣe àwọlé tó láwọlé ilé ìlú ara rẹ̀ lọ́jọ́ mu wá bá wọn. bá a ṣe á dé ìta bọ́rọ̀ tiẹ̀ wá tó wá jọ́rọ̀ tèmi ló wù lójú ọkọ. a máa rí bẹ́ẹ̀ awo máa ń ṣẹ̀rí ara wọn ni awo ní ṣẹ̀rí awo sórí ọ̀rọ̀ tiẹ̀ àníwọ̀ ni fáyì ń bá sọ̀rọ̀ jù bójú ìṣe balẹ̀ tó forí sọ ìwọ làṣẹ rẹ̀ gan ni sórí tiẹ̀ ìlọ ní fáyì wá kì fóun. Fagade àbí ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ Fagade ni ìyàwó mi tí ó lámìlága tó ló lọ pẹ́ yìí. ọ̀tọ̀ọ̀tọ̀ là ń wáyé lóòótọ́ kádàrá ọ̀tọ̀ọ̀tọ̀ la máa yan àkúnlẹ̀ wa kò jọ ń ra wọn kádàrá ṣẹ́ òkú. ẹ káàbọ̀ sà. Tolúlọpẹ́ Tolúlọpẹ́ orúkọ ẹ̀ nìyẹn sá. kárí jẹ́ wọ́wọ́ mú ọwọ́ ẹ̀ mi yí ẹ̀yìn ọwọ́ ẹ̀ báyìí náà. ọ̀dà owó bímọ o. àmì o. owó bí tó wà ọ̀dẹ lọ wà yìí yóò bímọ tó bá di ọ̀túnla. ọgbẹ́ ìjọ ẹ má sùn jẹ́ ká tún ní pọ́ńdọ̀ tún lè jẹ́ ká ṣe nísinsìnyí. nǹkan tí mo rí orí ni Adéjùmọ̀ tó bá di ọ̀túnla bí ọ̀sán ọ̀túnla ìwọ pé mi nǹkan tí n bá ti ṣẹlẹ̀ máa ṣètò ẹ̀ wà pé tó o bá fi lò ó yìn mí láwo. ẹ fọkàn balẹ̀ má lọ bòmí o má mú ọmọ yìí lọ sí bòmí o tó bá ní ọ̀ka lọ bìkan mọ́ tẹ̀lé lẹ́yìn ọ̀dọ̀ mi ni. Tolú káàbọ̀ sọ́dọ̀. kí wọ́n gbogbo ilé ìbáyìí náà nìsín torí Ọlọ́run táwọn pè ọ́ tó mọ̀ fi yẹ̀gbó lágídí ó ti lé bí wákàtí mẹ́fà tó lówà rẹ̀ ti dúró bí látàrọ̀ tí mo ń pè tí ó ti dáyọ̀ lọ tí èbá ṣe tọ̀gá tí èbá sọ̀gá tán ni mo wọnú bí mo ní ti wọlé tí ọ ní títí ọ Mẹ́múnà mo mọ̀ wá tọ́wọ́ rẹ̀ ń gbèsè ayé mi Ọlọ́run ọba o. Mẹ́múnà èmi ò pè ọ́. torí mi ò mọ ohun tó bàjẹ́ láyé tó fún wa pariwo mi báyìí èyí ṣe lọ bí wọn kó sọ Mẹ́múnà kí ló dé gan-an fẹ́mi mi tì mí o. ẹ̀yìn tí mo fẹ́ bí ọ léèrè o ní pé Mẹ́múnà ṣé oúnjẹ ò ti jìnnà látàrí wọn. kí ló food láago mélòó ṣé o mọ táago ṣaṣá táago 9 àrò tí ìlú dákun ó jẹun sùn ni àbí torí kò yé mi o àbọ̀ ó gbá kẹrẹ mọ́jú kí wọ́n á ní kí ló kọ́ ń jẹ́ nù ẹ̀. wàhálà ti yín ni sórí paka ọ̀gá o paka o Mẹ́múnà o torí kí n kó mọ̀ ṣẹlẹ̀ sí sórí gbogbo paka ìfúra mi lọ́kàn balẹ̀ oníkóúnjẹ kúrò nù mí ṣé kò wá sí bí ètò wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́tẹ̀ o kàn sáré bá ń wọ́ọ̀mù tí mo lè yìn. Look pretty. And I can handle you very well. Handle tani. Joshua Okin gbọ́rọ̀ lẹ́ẹ̀kan ni. Ọ̀rọ̀ òun fẹ́ gbọ́. Ó ti sọ fún ẹ, má ti stop him, money boyfriend. That's it. Two can still play the game. Play which game? Game of love. Love òṣìwò.
àwọn òwèrè òsìwò ní tẹ ń pariwo òfò bíi ní ti tó òjò àgbà tẹ ń pariwo òsì lẹ́nu. kí láriwo tó ń pa òun ṣe kí ló ṣe kàn gbọ̀ràn mi dẹ̀lẹ́rú kí ló kàn bẹ́ẹ̀. ó mọ̀ pé ẹ̀mí yín ọwọ́ mi ló wà ní nǹkan gbọ́dọ̀ sẹ́yìn tí nǹkan bá ṣe gbà ó ní ìṣèmí ní kọ̀kọ́ tẹ́rí sí. ọjọ́ máa forí kóhun tí èsè tiẹ̀ àbí sẹ́wọ́n dandan ni kò fojú sí ní tí wọn ò bá pí ọ̀sí kò dá sí má gbẹjọ ń bò. mò ń bọ̀ ariwo ń pọ̀. wá oúnjẹ ti jiná kó wá lọ jẹun. ṣé jíjẹ àbí jẹ́ ǹtẹ̀ kọ̀kọ́ jẹ́ nǹkan lọ́ba wọn. àní ọwọ́ àjẹun náà. ó ti jẹun tán lónìí mi lóúnjẹ ti rẹ́dì olóńgbásí tí ò kàn oúnjẹ tí mo lọ́rí tó jẹun ò ní padà jẹ lónìí ó ṣèmi àti ẹ. like top man. To wo earring. Wow. So nice. Just give me a try. Ẹ máa gbà mí kẹ́. Ọlọ́run ṣàánú mi Ọlọ́run. Kí n fẹ́ ṣe fún. Àbúrò èèyàn wo leléyìí báyìí? Èèyàn ò rí mi ni. Ṣé o wà okay báyìí? Ó wà okay. Tí bá rí picture ọ̀bọ yẹn gan-an. Mi ò bí a máa láìkẹ́. Tí èmi bá lè láìkẹ́. Ẹ wá. Kí ló dé ń pariwo sí bí àwọn pẹ́sẹ̀ntì tó wà ní isolation center láì? Adele ló ń jàre, eléyìí tó wà quarantine, o need palliative measure àbí? O need palliative measure. Ṣé orí àdàrà tó kọ́ mi sí? Just forget about it. Ṣé ibi ìjọ tó sí street ibi tó yẹ kẹta ọmọ tó ṣàrà yìí? Wèrè bí tiẹ̀ rèé o. Tẹ́ ẹ bá kún bí nísìn, tí ń bá wọnú ilé tí ń bá síbi lọ́wọ́ lẹ̀, wàhálà àjọ jẹ́ ìtàn ni. Wọ́n kiri burúkú tó níbi màá ní kìtì ìwọ́n bọ̀. Kọ́sìn lè fẹ́ lọ pè sórí máa dé lè lóòrùn. Ẹsẹ̀ sálọ, ó lọ sí, wọ́n kọ́ ṣe ní ó ní bàgùjì òfò. Eléyìí náà ìní bíi kíní táwọn ọ̀rọ̀ ti ń ṣẹ́dá alẹ́ yìí. Ó dàbí àmukù ẹ̀kọ́, èmi ló ń sọ fún pé. Ọlọ́mọdé àrùn gba àṣàrẹ́ pè. Kiri 100 naira 200 ládùúrú báàgì torí ọlọ mo ti mọ̀ pé kò lè sówó alálùbárí káàbọ̀nù kí lè léyẹ ìwà gbà mí ìwọ Ọlọ́run káṣẹ̀ mọ́ dúpẹ́ lè dárí ń bí o tálọ́mí báyìí kíní tí bí táwọn fi sójú ara ni ó ti bọ̀bẹ̀ gíláàsì kékeré tá fi wojú kọ̀ǹpútà sí yarí ọkùnrin tó bá ti gbé wọn láyé ìyọnu ló gbé ẹ̀yin náà wò ẹ̀wọ̀n tó fi inú síngọ́ọ̀mù ló kájọ ilé ìsàsẹ́wó torí Ọlọ́run kò sí iye tó lè tà tí ò pé ní ṣọ́ọ̀ṣì. sí ayé báyìí mo rò pé kìí ṣe tilẹ̀ yìí síngọ́ọ̀mù yìí imported ni ó jẹ́ ó sì lè jẹ́ kó ti pẹ́nu báàgì ní gbogbo ẹ̀ ló yí tíkẹ́tíkẹ́ bí abẹ́ gún yìí. So anyhow bó bá ṣe jẹ́ máa gẹ́ bá ṣe. ó náà lẹ́yìn náà ti gbọ́ ẹjọ́ tó lọ ẹ má gbàgbé mi. Don't worry, I've given you my word. All right, ẹ ṣé gan. Thank you. Lára kí ló ṣe ẹ́? Ajá ni. Farabalẹ̀ ṣàlàyé kí ló ṣẹlẹ̀. Ilé white tó wọ lọ́kàn yẹn gate man bẹ òun ló fàjà dẹ́rù bà mí sórí pọ́ọ̀sì adébí mo ti da gbogbo ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn. Gate man bẹ ni ó fàjà dẹ́rù bà mí. So torí ajá ló fi ń gbọ̀n báyìí. Mi ṣe wá ní gbọ̀n ajá tó bá lọ bù mí jẹ ńkọ́. Kí ni ìwọ àtajá jọ fàpọ̀? So o jẹ́ lówó ni àbó ló jẹ́ lówó? Ajá tó bá lọ bù mí jẹ ńkọ́ ṣàmọ̀ pé mo ní fún bí àfọ̀já. So torí ẹ̀ ló fi ń gbọ̀n báyìí. Mi ṣe wá ní gbọ̀n. Oya nìṣó ń bẹ̀. Èmi ò lè tó bá lọ bù mí jẹ ńkọ́. Ó ní mú pọ́ọ̀sì ẹni mo ní kò ní ṣó. Ṣé mo ní kò ní ṣó? Let's go don't worry. Báàgì lílé àbí ajá yìí wádà ajá tó lẹ́ẹ̀dà ajá yìí dánsì chẹ́kì jọ ẹ̀ tó fàjá lé ẹni hello Mr. Man kí ló ṣẹlẹ̀ kí ló pààyàn pọ̀. àti ìlẹ̀ òfin mi sì ń gọ́ọ̀mù jẹun. ṣé bó ní nǹkan kan pààyàn pọ̀ ni kí ló tó fún chewing gum. gbogbo tó wà níbí bá ló ti pé bó chewing gum ti máa rà fún gbogbo ẹ̀ ló ti pé mi ò fún kankan. kó o máa rà fún mi yẹn. ẹ̀ ní àbúrò ẹ̀ ló ti kó. Mr. Man ṣé kìí ṣe pé o jẹ gum tó wà níbí. ẹ̀ ń jẹ gọ́ọ̀mù sí gọ́ọ̀mù ló jẹ gọ́ọ̀mù sí gọ́ọ̀mù. Tí ẹ ti bá ẹ that serves you right ṣé orí sí gum tó jẹ yẹn 9 hours
wákàtí 9 ló fi máa ṣe lára ẹ̀. Yes, kó tó wálẹ̀. Ẹ dákun ẹjọ́ tó lọ bó náà. O ti kó 300 naira. Ṣe yín fún owó kéré ẹ dákun bó náà ṣe jẹ sí. What a rhetorical question. This is my girlfriend now. Ẹja dúpẹ́ lọ́dọ̀ ọlọ́kùn wọ̀ ṣe ìyàwó léyìn. Ẹ̀jẹ̀ ìjọba ẹja mi láàrin ìṣẹ́jú márùn-ún jẹ́ ń dà wọ́n padà ní ìṣẹ́jú. Mo dìbò aláàjì báyìí torí ọlọ́ ìwọ ọlọ́kùn láti wọ̀ tá a sì báyìí torí ọlọ́. Ilé yóò sì níwò. Yé mo kú. Wàlá ìbẹ̀ láwùjọ yóò forí kó tó wà lẹ́yìn. Mẹ́mú! 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 Mẹ́mú jọ wá jọ mo fẹ́ fi kàn. Gàmbá ti ṣe mí látàbẹ́ wá. Mẹ́mú! Ṣáà gbọ́ wọn nǹkan ó yẹ kó mọ̀ pé màá dáná lọ fáwọn. Bọ́bìnrin mo fẹ́ yẹ fọ́nà pẹ̀lú ọ̀bìnrin. Kí ni? Bá ń lọ wá mo fẹ́ yẹ fọ́nà pẹ̀lú. Kí ló dé? Ọ̀bìnrin dàkún tó ń torí ọlọ́mọ. Kí ni? Tó ń torí ọlọ́mọ inú. Mo fẹ́ kó gbà mí gbòòdò ní kémi náà lè bá gbọ́. Kí ló bàjẹ́ lára ẹ̀ gangan? Sórí Mẹ̀gúnná nǹkan ti ṣe bí mo ṣe wà yìí. Mo ní jẹ tó ní má jẹ o. Mẹ̀gúnná dàkún tó. Wọ́n yẹ burú ni. Mẹ̀gúnná orí mi burú. Tó ń sọ gan kí ni nǹkan tó ń sọ gan pàtó? Yóò dáa fún un. Sórí Mẹ̀gúnná kọ́lọ̀ mo sànù mi. Mo fẹ́ ju fúrúbọ́ọ̀tù mi sínú mi rí. Káyọ̀ mo ṣe sọ fún ká dáa fún ọ. Ìwà àti ta ni? Ẹgbẹ́ ń dìgbò àgbo ń bírọ̀. Ṣé ẹ wò mí látọ̀kẹ́lẹ́ lẹ̀ sí òun máa ń sàwáwù ẹ̀ mọ́ ni? Wo tó bá ilé dánwò rẹ̀ wò lórí mi pẹ́rẹ́ ọ̀ sọ̀dá ni. Àwọn gbogbo ọlọ́mọdé àsọdá owó oṣù mi tó sùn mo fi sàdéhùn fún mi àti àdókùn ìdọ́gbàndọ́gba ni. Adáfọ́ owó oṣù rẹ̀. Mo tó ń torí ọ̀rọ̀. Wọ́n ṣe bá kú ni ọ̀ ìwọ ní ìgbà nínú tó bọ̀ láti ọ̀dọ́ tó lọ kó ọkọ̀ tí ẹ fẹ́ rọ̀ mí lásán. Kó o sì bá wọn kẹ́ bí ẹsẹ̀ rà kó. Àbàkú ni ó bàkú ni. Yé o ti sí wọ́n ẹ̀rọ pàṣẹ. Èyí mà ga o, àwọn ọlọ́gbọ́n fọwọ́ lẹ́rán, àwọn olóye fòye gbé ọ̀rọ̀ yìí mà ga kàyà, ta ló mọ̀ bí tá a já sí. ọ̀rọ̀ wáyé yìí kò yẹ nìkan, kádàrá ní dáyé láàmú, òkùnkùn tó ń bolẹ̀ yìí o, ṣóhun ló ń dààmú wáyé, ìgbà wo ni mọ́lẹ̀ àtàn sí tó rọrọ yìí kò yẹ nìkan àbẹ́là o. Ire máa wà nínú ebi, ibi wà nínú ire, ẹni oníṣòro kò lè mọ ire o, tàbí ẹni tó ní. Ọgbọ́n máa yáyé po, àwòkọ́ ọgbọ́n lélẹ́yìí o, lélẹ́yìí o. Ó sọ̀rọ̀ mi kọ́ o, ká máa wòye. Kí ló para lé rẹ̀ àti wèrè papọ̀ tọ́jọ́ ń léra wọn lọ́sàn-án? Nǹkan tó bá wù wọn ni kó pa wọn pọ̀. Àwọn ló mọ nǹkan tó jẹ tó sọ. Wọ́n mọ̀ sí ń léra wọn lọ. Kí wọ́n lọ́mọ tó ń jẹ tó sọ. ẹ dúró náà ṣé ibi tí mo rán yín nìyẹn. Ẹ má bínú àti ìgbà tí ó bá kọ́ ènìyàn máa dá sí. Èyí mà ga o, àwọn ọlọ́gbọ́n fọwọ́ lẹ́rán, àwọn olóye fòye gbé ọ̀rọ̀ yìí mà ga kàyà, ta ló mọ̀ bí tá a já sí. ọ̀rọ̀ wáyé yìí kò yẹ nìkan, kádàrá ní dáyé láàmú. Ọjọ́ ọ̀kọ́ àjọ ìlágbára tí dùn gan ni inú èèyàn máa dùn gbẹ̀yìn bá kó tẹ́. ṣẹ́rì tẹ dá ẹ má dá mi mọ́ oúnjẹ ni mò ń fún yín o ṣáàjọ mo ní kí ló máa kó dá. ìgbà mi lọ́kọ mi ọjọ́ ọ̀kọ́ pàtàkì lọ́jọ́ náà ń jẹ́ èèyàn bá kó àjọ tí èèyàn bá kó àjọ èèyàn gan inú rẹ̀ máa dádùn lọ́tọ̀ ilé mi máa fi sàwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa rí tí mo ń ṣe. mi ò rán yín lájọ dá o ẹgbà mo fún yín kẹfì jẹun ni. nígbà àbàtì ó 1,000. ẹ̀kan tí mo ní mo fún yẹn ìgbà tí mo ní.
àwọn ọkọ mi rèé ọkọ mi mo dúpẹ́ ọjọ́ ọkọ mi ní mọ̀ nira ní dààmú o. Mami, báwo lẹ ṣe mọ Adéjùmọ̀? Níjọ́ tí mọ́tò palẹ̀ mi mọ́ ọpẹ́lọpẹ́ àwọn ọmọ olóríire nǹkan ò ní ṣe yín o ní dààmú o ní mọ̀ nira o ọpẹ́lọpẹ́ wọn lára mi. Àwọn rèé o. Ẹ sọ ní pé tí mọ́tò. Àwọn rèé o ọmọ mi rèé o ọmọ mi rèé o. Adéjùmọ̀. Omi ìbàlẹ̀ yóò. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi jọ ẹ pé. Ọmọ ìgbà yà á kọ́ táyì náà fi wá sọ fún wa wípé ojú tó rójú ṣàánú. Èmi ìyá rẹ̀ o. Ìyá mi tó bí mi ni o. Omi ìbàlẹ̀ yóò. Tẹ̀dẹ̀ Sunday ìgbòrè lórí wọ́tọ̀ yìí. Iṣẹ́ kan náà bẹ̀ mí ó túmọ̀ sí pé màá ṣe fún wọn dáadáa báyìí. Ó ṣe ilé ẹ̀ mọ́ fún wọn. Bẹ́ẹ̀ni. Yọ̀ọ̀dà fún ọ dákun ò ní ṣìṣe bá ń ṣe fún wọn kó kún kẹ́kẹ́. Ọkọ mi ẹ ṣe ń wo. Màmá ẹ ṣe títí padà. Ìgbà wo ìgbà mélòó lajá fi gbé egun èmi ti bílẹ̀dì mo ti bílẹ̀dì ń tèmi. Ẹ má wàá pẹ́ wọlé fún mi tètè lọ. Ọkọ mi ní dààmú bàbá mi wọ́n tún rí yín o ẹ ṣe wo ẹ ṣe o. Adéjùmọ̀ iṣẹ́ ti ṣe. Wọ́n rẹ̀ o ẹrù rẹ̀ ìwọ kọ́ ló gbà á bẹ́ẹ̀ ni ìwọ kọ́ ló gbà á. Èmi mò ń wọ́ ọmọ. Torí gbogbo ọmọ tó fẹ́ bí ara ẹ̀ lọ́wọ́ gbà tó bá di ní òrùgànjọ́ bí aago 12 lóru tá a fẹ́ bọ́ síjọ́ kejì ọlọ́rin wá kẹ́ǹkan tuntun ló fi wẹ̀ tó o bá ti ń wẹ̀ tán ò ní fọhùn sí èèyàn láti lé wẹ̀ òun ó ti wà ní ibi tí ó sùn sí òun jáde láti lé wẹ̀ báyìí kọ̀ọ̀rọ̀ lù ó yè mí láwo bó ṣe wo ọmọ ń bẹ lára ẹ̀ tọ́pọ̀ tó bá kọ́kọ́ kúnlẹ̀ fún ọ mẹ́rin ni ó bí. èmi gan ní tèkì ẹ̀yìn sí. ó wá wà lọ́wọ́ bọ́ ọba ti lágbára sí. màá rọ̀lù gidi. bọ́ ọba ti arán dáa tọmọ jáde bá mú ètò bá kú wa. A lè dá padà tá a bá tún fẹ́ bímọ mí nǹkan. tó bá ti ṣínà ọ̀nà ti ṣí fún àbúrò tí bọ́ lẹ́yìn ọgbọ́n òye jẹ́ nu Olódùmarè ó fún ọ sí òkùnrin la wá fi gbé títa o ìrókò ṣubú lé agbẹ́dó. declaration ti bẹ̀rẹ̀ báyìí máa jẹ́ lé. bẹ́ẹ̀ la o ọ̀tọ̀ọ̀tọ̀ là ń wáyé lóòótọ́ kádàrá ọ̀tọ̀ọ̀tọ̀ la máa yọ àkúnlẹ̀ wa Ìlọrí Ìlọrí ọ̀gá o. ń gbọ́ kí ló ṣe ẹ́ táyé ẹ bàjẹ́ fún rẹ̀ tó bá yá rẹ jẹ́ etí mi ti kún gbòòrò wọn ló ṣì ló ṣe káàkiri gbòòrò ó kàn sọ́ra ẹ̀ di wèrè káàkiri gbòòrò ìwọ ló mú níbi ìwọ ló mú náà o fẹ́ bá mi lórúkọ jẹ́ wàá kúrò nínú compound mi wàá lọ síta wàá lọ máa ṣẹlẹ́yà kí ló ha ẹ lẹ́nu. ọ̀gá ta ló sọ bẹ́ẹ̀ kí náà ni mo ṣe. pátá lọ àlàmú ni kí ló ló ṣe ìwọ òmẹlẹ́yà tó ṣe kiri gbòòrò. ọ̀gá láti bí ìjẹta wàhálà ìṣe ni mo kólé kún lẹ́yìn kí n sí géètì kí n wọlé kí n jáde ìsìn kankan wàhálà mo ti wọlé alúwà bí ẹni kọ́ ló ń pè mí ní ọlọ́run kọ̀ kọlù mí ní lẹ́yìn kí n sí géètì fún yín lásán kí n sèmi náà rí o ó kàn mọ́ fẹ́ dàrí èmi àti yín. you are very stupid so wọ́n gbá wo ẹ̀wọ̀ ni. o jáde nílé lánàá àbó jáde. wọ́n parọ́ mọ́ bí ti ṣe nù. bẹ́ẹ̀ni sọ parọ́ mọ́ ni ẹ wò ọ̀gá ṣé mọ́tàn sẹ́gbẹ́ òtọ́rọ̀ eléyìí ibú lọ́mọ yìí o ayé ò ti bàjẹ́ tán pátápátá kí ni wọ́n ti ta mo ní kí ni ha. ọ̀gá ń parọ́ mọ́ mi ni o. ẹ wò lánàá yìí ọlọ́run lọ yọ mí nù lé ó kì í mọ́lẹ̀ tán tíntín ló kù báyìí. ìyẹn Ìlọrí. tó láfi dandan láàfin tọ́pà tó láwọn bá wọnú lábúragàdà mi wọ́n fẹ́ balẹ̀ ọba jẹ́ ni eléyìí ibú ni. what's lábúragàdà kí nìyẹn. sísìn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ṣe nǹkan gidi kí ló ń fi tọkọkùnrin lórí àgbóhùn mi ọ̀fẹ́ gùn yẹ àfikọ́ jáfẹ́ ọlọ́run yọ mí lánàá ọrùn tó ní kí wọ́n kù. òun yọ kíní fi hàn pátánà ẹ nínú ilé alú àbí. kódà gan nígbà tí n tún wá gbọ́ wá ní kí n jẹ́ kí n ṣe sáìsì rẹ̀ wò pé tí n bá tiẹ̀ rí ńlá ìkì rẹ̀ ṣé nígbà tí ó gbé kíní bọ́ tà báyìí ẹmuga Ṣàngó ni ṣe ló tún kọ́ọ̀fù báyìí kí n rí ọlọ́run rí ṣé kò kọ́ọ̀fù nígbà tó gùn tó kò tún kọ́ọ̀fù àwọn tí máa ń gùn dọ́ọ̀fù tó lè bá yé èyí yẹn. bọ́lá ṣẹ̀ṣẹ̀ dẹ́ni kò dáadáa rárá bí ti wulẹ̀ ọmọ bó ṣe rí máa ń wọ̀nyí nǹkan kí ẹsẹ̀ ràgó. torí yóò jọ pé ṣá kí lọ wọ́ kọ́rọ́ lọ́wọ́ sí tó ń ṣe kiri. yín fi ṣe sáǹpù ni. àbọ̀ wa bá lọ̀rọ̀ yín
àbọ̀ wa bá lọ̀rọ̀ yìí. ṣé òṣìṣẹ́ ìṣẹ́nu lẹ́nu nìyẹn ẹ̀ fi kọ́ ọ̀pọ̀ ara yín. ẹ̀la o ọ̀tọ̀ọ̀tọ̀ là ń wáyé lóòótọ́ kádàrá ọ̀tọ̀ọ̀tọ̀ la máa yan àkúnlẹ̀ wa. ìyá ọ̀kan nù àwọn ọmọ ẹgbẹ́ yín fìwé ránṣẹ́ àwọn ní àwọn ò ní lè wá ṣùgbọ́n àwọn fowó ránṣẹ́. àrò ọ̀rọ̀ nu èwo nù wọn rí. sílífà yà alájí ẹ. ó ti wá gbàdé ní ìsìtílé lóṣù mẹ́ta ẹ dákun gbogbo ọmọ ẹgbẹ́ bá ṣe bá ṣẹ́gbẹ́ ò ti gbàdé. kò tún wá ní ìsìn bọ́ọ̀lù yẹn ṣe máa ń wà báwọn. àwọn ọkọ mi ebi ọ̀pọ̀ òun kan tí àwọn ọmọ ẹgbẹ́ tí mo kó jọ ni tó ti dé pàdé ní ìsìtílé lóṣù mẹ́ta ó tún wá ti kọ̀wé ní ìsìn tó ti lóhùn ní wá ìwé ebú ló tún gbé kalẹ̀ ló gbé lẹ́tà ní ọlọ́ọ̀ ní ìsìn ló lóhùn ní wá. ìwọ ẹgẹ máa pariwo ọ̀tọ̀ ní nǹkan tó máa ń mú ìmọ̀ pé ní wọ́n ṣe bẹ́ẹ̀ balẹ̀ ìwé máa ń tẹ̀. lọ sí ọ̀dọ̀ ìyá tí mo máa ra lẹ́kùlẹ́jà lọ́wọ́ ẹ̀ sọ pé kí wọ́n bá mi mú orí ìjìmèrè tuntun kan fún ẹ. orí ìjìmèrè tuntun. máa pè wọ́n máa ṣàlàyé fún ẹ. dé tán. ojú rẹ̀ fọ́rẹ́ ní ọkọ mi sí ò sí nǹkan. mọ́mí kò sí náà kò sí púpọ̀ ó wà. kí ló dé. ṣé bẹ́ẹ̀ mọ Adéjùmọ̀ àti ìyàwó ẹ̀ tó lọ pẹ́ tí wọ́n ẹ̀pù yín wíwá tán wá iṣẹ́ tán gbé fún mi kí n bá wọn ṣe ọ̀rọ̀ ọmọ náà wá àmọ́ gbà tí mo lọ ṣàlàyé fún bàbá máàmì nǹkan míì ni bàbá máa sọ. kí ni bàbá wí. ìmọ̀ bóyá ẹ̀wù tí bàbá sọ ni wípé ọmọ obìnrin tí Adéjùmọ̀ mú lẹ́yìn ìyẹn Tolú bàbá jẹ́ kó yé mi pé ìyàwó mi látọ̀run nìyẹn wọ́n ní ìyàwó mi látọ̀run nìyẹn o tẹ́ bá dẹ̀ wò má mi ó ti tó bí ìyàwó méjì tí mo ti fẹ́ tán bímọ tán lọ bàbá dẹ̀ sọ fún mi pé ìyàwó mi fún ara ẹ̀ ló máa fẹ́ sí ara ẹ̀ wá Tolú fún rẹ̀ lórí ìwà yìí o kí lẹ fẹ́ kí n ṣe báyìí má mi tí èèyàn ò ní dàbí wà tó yẹ pé èèyàn ya àfibíṣó lórí àbí. kò sí ní tá a fẹ́ ṣe nígbà tó jẹ́ pé ní ti bàbá wí ni ọ̀fẹ́ náà ni. mami èmi wò pé ẹni tó hẹ̀pù yín ni. àbẹ́ ẹ̀ wá gbà mí ọ ẹ̀bù mi ẹ fi ẹ̀bù lẹ́sàáyé tiẹ̀ à ń sọ̀rọ̀ ìgbésí ayé rẹ òní ẹ̀bù kémi orí ọmọ rẹ gbẹjọ́ fi ẹ̀bù lẹ́sàáyé rẹ ó níta fẹ́ náà lọ́lọ́ ń ṣeun kò sí nǹkan kan tó fẹ́ ṣe ó ti dìyàwó rẹ nu ebi tí o sì wà yàwó mi láti èso pé mi tán títì. tí yín gángan ni mo dúró fún torí mi ò lọ mọ ìfẹ́ ṣe mi ìfẹ́ ṣe nǹkan tí mo yóò dùn sí. ìyá dáadáa mọ́kọ sí ìyá dáadáa mọ́kọ sí ẹ jẹ́ kí gbogbo ẹ̀yẹ wà bó ṣe kọ́kọ́ dúró bó ṣe yóò dúró ìyá gidi mọ́kọ sí ọlọ́run ó ṣe o ọlọ́run ọmọ ṣe o. báwo wá ni ọṣẹ tí mo ní kẹ́ máa wẹ̀. ọgbọ́n mọ̀ ń wẹ̀ ọṣẹ ń dà ibi ẹ̀yìn ló kù sí ṣùgbọ́n pé ẹnìkan wá sọ wọ́n ní àwọn ní mọ̀kàn tanra mi ni wọ́n ní ẹ ti dàgbà àti máa dàgbà ìfẹ́ kú ni lóòótọ́. ìmá mi ẹ̀ lè kú báyìí. àṣẹ o kò sí kú lójú yín. àṣẹ ọkọ mi wọ́n ti ẹ̀gbọ́n mọ́. ọ̀rọ̀ wáyé yìí ọgbọ́n ló yá ayé po kádàrá ló ṣàgbà ẹ̀dá o ká má fojú sunkún. ẹlẹ́jẹ̀ yẹ báwo ni ṣé o ti débẹ̀ báyìí ok ok wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ok kò sí wàhálà ọlọ́run àgbà agbọ̀rọ̀ ọlọ́run alright èmi náà máa check on you mama alright. ọgbọ́n rírú ẹbọ ooru ọgbà tí ká lára ẹbọ ó sọ̀sẹ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ bá dẹ̀ ń tọ́pọ̀ lọ́sísìn ọmọ yọyọ ńlẹ̀ aládì ọmọ kì í wọ́n lẹ́yìn ìṣẹ̀ṣẹ̀ gidi. Tolú ibi
tá a wí ládé yìí o ìgúnnugún ayé mo fẹ́ kó sáré tètè kó wá àkàlàmọ̀gbò ojú ọrùn ìwọ́dà tètè wá gbẹ̀bọ̀ ìlú mi ọkọ ò ní ya wọ́n bẹ́jẹ̀ lébè gbogbo ara gúdúgúdú fídírógún. báyìí ọ wà gbẹ̀bọ̀ báyìí tó o bá ti dọ́ ọ̀kan tí mo ń wò ó gbọ́dọ̀ bẹ̀rù ojú ọ̀sán ló tó gbé ìní mo tó dúró tì ọ́. ìmọ̀ wà ní ìdí ọ̀ ọgbọ́ ẹ̀ mọ̀ ń wà kàn yín sí ẹ lọ́ọ̀kan nǹkan kan ò ní sí ọ lọ rí ọ bọ̀ rí gbólógìnní bá gòkè àjà ojú rẹ̀ tó lé ojú rẹ̀ tó kó àyò lọ àyò bọ̀ lọ́wọ́ yánnú àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà ó ti di pèrè bójú ọ̀nà. kádàrá ló ṣàgbà ẹ̀dá o ká má fojú sunkún o pé àkúnwá ọmọ o èyí mà ga o àwọn ọlọ́gbọ́n fọwọ́ lẹ́rán àwọn olóye fòye gbé ọ̀rọ̀ yìí mà ga kàyà ta ló mọ̀ bí tá a já sí. ọ̀rọ̀ ayé yìí kò yẹ nìkan kádàrá ní dáyé láàmú òkùnkùn tó ń bolẹ̀ kí o ṣóun ló ń dààmú ayé ìgbà wo ni mọ́lẹ̀ àtàn sí tó rọrọ̀ yìí kò yẹ nìkan àbẹ́là o. Ire máa wà nínú ebi ibi wà nínú ire ẹni oníṣòro kò lè mọ iye o tàbí ẹni tó ní ọgbọ́n máa yáyé po. ọkọ rẹ ń kọ́ ṣé gbogbo ètò ti wá tó. ó ti tó gbogbo tẹni mú wá náà mo ti mú wá. àwọn ọmọ ilé ó tún tiẹ̀ ṣe kankan ló ṣe ọ́ àti ṣí fara wájú ti jẹ́ á ṣe tiẹ̀ fún náà yóò ṣe. bí èèyàn bá bẹ́kún lọ́dọ̀ mi ní ẹ̀rín ni ọba jáde lórí ọ̀rọ̀ ọlọ́mọ orí n ó ṣe nǹkan kankan fún ọ inú ọtí ni wọ́n parí ẹ̀ sí bọ́ ọ bá ti mú ìwà àtọkọ rẹ̀ ríra yìí kó tó di pé òṣèlú gan wọ́n sọ̀sẹ̀ tó kọ̀kọ́ wẹ̀ kó tó di pé ríra yìí bẹ́ẹ̀ bá sì ríra yín ó ní ìlà òun. Adéjùmọ̀. Hello Adéjùmọ̀ bó o ní kújọ́ mẹ́ta ìròyìn ayọ̀ èwo mẹ́ Tolúlọpẹ́ ìyàwó ẹ ti lóyún ọ gbọ́dọ̀ lóyún ni mo jogún iṣẹ́ tí mo ṣe lù hàn bàbá mi ni kò gbọ́dọ̀ hun mi mo ti sọ pé orí igi tí kanakana bá ti pàjàǹjẹ́ ẹranko tó bá kọjá ń bẹ̀ ó sòwò ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni o ti lóyún nù béwé ṣe wá bọ́ lára igi tí inigila ní òbí tiẹ̀ má jẹ́ tán akọ akọlùgìdán bí ọkùnrin ní ibi bọ́ bá sì wo Olódùmarè ó lè bọ́ mẹ́rin fọkàn ẹ balẹ̀ bọ́ bá wá tó bí ijọ́ bíi 5 wọ́ wá àwọn kan tí ọmọ lò bí abíwẹ́rẹ́ òun fún ọ má jẹ́ ó ṣe wàhálà kankan o ò kárẹ̀ pẹ̀lẹ́ nǹkan kan ní ṣe ọ́
ó nu lọ́dọ̀ mi ní ìwọ̀n ìkófà ńlẹ̀ tí fa ti ṣe bí àlá àwọn kan la ṣiṣẹ́ ọmọ fún wọn sì ti lóyún báyìí ọ̀gbọ́n tí wọ́n tó ń wò yìí ó le ju tiẹ̀ lọ wọn bá gbélé ń já kékeré ń ṣe fún owó padà yìnyín láwò àmọ́ wọ́n ní yìnyín kẹ́ni ó ṣe mí àrùn mọ́lẹ̀ tí wọ́n ṣe fún mi tí mi ṣe fún bàbá mo gbọ́dọ̀ lọ rí sọ fún kí n fún wọn níròyìn pé n ta sí o Olódùmarè bàdé sí kí n bí ọjọ́ sọ fún àwọn ọmọ rẹ̀ kí n sọ fún ọmọ rẹ̀. bẹ́ẹ̀ la o ọ̀tọ̀ọ̀tọ̀ là ń wáyé lóòótọ́. alẹ́ máa kákó ibikíbi tẹ́ ẹ bá wà kẹ́ ẹ máa bọ̀ ohun rí ọtí yín rè alẹ́ máa kákó lórí ọ̀rọ̀ Tolúlọpẹ́ ìyàwó Adéjùmọ̀ àti gbésí ayọ̀ lórí ẹ̀ Adéjùmọ̀ ti pè mí fún ààrẹ ó níyàwó òun ti lóyún ó lọ́lẹ̀ ayọ̀ ti sọnù ìyàwó òun àmọ́ wọ́n ní yìnyín kẹ́ni ó lè ṣe míì bọ́mọ èké bá dúpẹ́ orí àná kó lè bá àgbà míì sí mo ṣe ni wá dúpẹ́ lọ yín ẹ ṣé o tẹ́ ẹ sọ̀rọ̀ mi dòótọ́ alódìgbà alẹ́ mọ̀ ká kó bàbá mọ̀ ń jẹ́ yín bí ìbò àní Tolúlọpẹ́ ó ti lóyún ń tá a ṣe fún ẹ ti bá wa mú ṣe ti ṣàṣẹ sí ó ti lóyún. òun ká wá àkàrẹ́ yìí bí ìbò. ìdí ọjọ́ ní. kí ni. òun ló doyún yín. ẹ bẹ̀rẹ̀ bàbá pẹ́ tí ẹ ṣe máa ṣe báyìí ń èsì tí ìfún yín lọ́tí mu láàárọ̀ yìí mo ní Déjùmọ̀ ló pè mí pé ìyàwó òun ti lóyún ká sì àdúpẹ́ fún yín ẹ ti sọ nǹkan mi tèmi ti jẹ́ pẹ̀lú Tolú. àbí àjọṣepọ̀ tí mo dọ́gbọ́n sí láàrin mi àti Tolú àbí ń ló doyún ni. àbí ni gidi ẹ̀rín ẹ̀ pa mí. wọ́n ìjọba ẹ̀ ọmọ kan ló dá yẹn lọ́rùn mọ́. ọmọ kan oṣù mọ́ yẹn lọ́rùn. bẹ́ẹ̀ni. ṣé ọmọ náà wá ní Tolúlọpẹ́ lóyún ẹ̀. bẹ́ẹ̀ni. bó o bá kọ̀ láti gbẹ lọ kò á jẹ́ pé kó o ti wáyé náà ló ti lọ. kí bí mo ṣe wáyé ní í ṣe lọ ọmọ kan ṣoṣo ni mo yàn láyé lọ́rùn ẹ ṣé bí n bá tiẹ̀ wá yan ọmọ kan ìyàwó ni wọ́n gbọ́mọ lọ́rẹ̀ ní àbíbó kí lẹ̀ ń wí tí odò yìí. bẹ́ẹ̀ni. àlè makako. kó o gbọ́ mi dẹ́ẹ̀dẹ́ ìwọ lọ́dọ̀ yóò gbárùkù ti dákú dájọ́nú rẹ̀ ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ gbà kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀. n ò gbọ́dọ̀ gbowó lọ́wọ́ ẹni tó gbéṣẹ́ wá fún mi àti ẹ̀gbọ́yùn tí ọmọ tá a wá sọ pé ó lóyún kí n gbọ́ bí ìṣèlú ọ̀rẹ́ gbọmọ sí èèyàn máa gbọmọ àlè ni ẹ fẹ́ sùn ẹ̀yin lọ rèé sùn. tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ tí aráyé rọrùn bá sọ ọ̀sán Olódùmarè ló sọ ọmọ kan ṣoṣo ni mo yàn lọ́rùn oyún ọmọ òun ló wà ní ikùn Tolúlọpẹ́ kí n lọ rí gbà má gbà. ọ̀rọ̀ yìí láti dìbò lọ yàgò ọ̀rọ̀ yìí láti dìbò lọ yàgò mi ibi tí ó padà já sí lẹ́nìkan lè sọ ọ́. jọ́mẹ́ta pẹ̀lẹ́ Adéjùmọ̀ kọ́ ṣe gbogbo kan dùn. bàbá ẹ ṣe Ọlọ́run máa ti bá mi ṣe ẹ wò ṣàbàmì rọra manage gbogbo nǹkan ló wà bẹ́ẹ̀ ó tẹ́ àgbà gbogbo tẹ́gbà tó kàn bá tún padà wá kò sí nǹkan tẹ́ fẹ́ tí mi ò ṣe fún wọn. èmi náà mọ wọ́n wẹ̀ ẹ́ mo dẹ̀ wọ́n ṣe ń bá gbà jẹun máa make sure pé mo dára mo kọ́lé alárinrin kò sí nǹkan tí mi ní fi dúpẹ́ lọ́wọ́ yín tán ẹ ṣe gan-an ni o àmàrí yín bá o ẹ ṣe. Tolú èmi gan ti ń wá bí mo ṣe fẹ́ rí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀
àmúdá bó ṣe wà. Sẹ́yìn tí mo kó mi fún lóyún. Mo ti mọ̀. Tolú, ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún ẹ. Ǹjẹ́ o mọ̀ pé oyún tó wà nínú ẹ̀ kì í ṣọkọ ẹ lónìí? Ọkọ mi ló lóyún. Ní iṣẹ́ lè máa parọ́ fúnra mi ìdẹ̀lẹ́ máa fúnra mi jẹ. Ọkọ mi ni mo lóyún fún. Tolú, ojú mi dáadáa. Ṣé o rántí pé nígbà tá a gbé tutù lórí ọ̀rọ̀ oyún ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lórí eégún bẹ́ẹ̀ lájọṣepọ̀? tí mo ní ká fi ṣàṣírí ká ṣe lòpọ̀ ṣé o rántí? Bàbá ṣé bí eégún ṣáà ní ṣe bá rọrùn ni kí ṣàṣàrà ayé báwo wá nìyẹn fi affect oyún tó wà nínú mi. Tolú, tí wọn ò bá mọ̀ èmi mọ̀ Ifá fi yé mi bàbá àgbà ọ̀sìn ní ṣèké èmi mọ̀ wípé ìwà àtọkọ ẹ̀ jẹ́ra yín lọ. Eégún tó wá sọ pé arọ́ ọ̀run ni kò ń ṣarọ́ ọ̀run èèyàn lè gbé. Tolú má gbé oyún mi sáré o má gbé oyún yẹn sáré o. Tá a bá sáré ká mọ̀ tẹ̀ tá a bá ti tẹ̀ ká mọ̀ kúrò ṣé kèmi wá pọ̀ kọ́rọ̀ mi ó dàbí ìdè tó kọjá lórí àpáta tó yẹ. Wọ́n ní ìyàwó mi ní látọ̀ ẹnìkan wá gbé káàkiri. Nǹkan kan gbúdọ̀ ṣoyún yẹn èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ má gbà má gbóyún yẹn. tó bá rọ yìí kò yẹ nìkan àbẹ́là o. Ọ̀tọ̀ọ̀tọ̀ là ń wáyé lóòótọ́ kádàrá ọ̀tọ̀ọ̀tọ̀ la máa yàn àkúnlẹ̀ wa kò jọra wọn kádàrá ṣẹ òkú. ọ̀run wáyé yìí ọgbọ́n ló yáyé po kádàrá ló ṣàgbà ẹ̀dá o ká má fojú sunkún o pé àwọn ọmọ o èyí mà ga o. àwọn ọlọ́gbọ́n fọwọ́ lẹ́rán àwọn olóye fòye gbé ọ̀rọ̀ yìí mà ga kàyà ta ló mọ̀ bí tá a já sí. ọ̀rọ̀ wáyé yìí. mo múra sí ọ̀dọ̀ Diola. bí ẹ ṣe kọ́ ẹ lọ́wọ́ báyìí. àwọn kì í kàn rẹ̀ ló jẹ́ what's going on? No, nothing. Àwọn wí lórí nǹkan kan ní you can go. No problem. Máa fojú ẹ̀ wọ́n. Ó máa wò wóyíwóyí òṣì. Bẹ́ẹ̀la o, ire máa wà nínú ebi, ibi wà nínú ire, ẹni oníṣòro kò lè mọ iye o. Amọ́dé má jàbí kí wọ́n ti kí bàbá burúkú yìí. Ṣé o fẹ́ gbé pè? Àbà, a lè ń pọ̀rọ̀ ìlówè, ó dẹ̀ lárọ́ nú. Ayé ẹ̀ máa bàjẹ́ fún nǹkan tó sọ yẹn ni. Owó! Ní sọ́rí ire ẹyẹ títà ni. Ṣé kí ni kẹ́mi mẹ́fà látijọ́ yìí? Ayé yìí máa bàjẹ́ ni. Ayé ẹ̀ máa bàjẹ́ ni. Tọ́lọ́ lu ẹ̀fọ́ lórí burúkú ẹ̀. Ní ìfọ́jú. Tó bá yí ìgbà ẹ bá gbọ́jà mi wá. Ṣé ti gbọ́? Ẹ̀yin ìkà yìí. Ok, ẹ wà mí gbọ́jà mi wá lé.
ẹ ti gbọ́ ẹ̀ẹ́dẹ́ kọ́jà yẹn bá tẹ̀ síbẹ̀ àgbàyà. ṣe sùúrù ọmọ situation tó wà náà wọn condition tó wà wọn á máa jẹ́ kí nǹkan máa gbé ẹlẹ́mìí gbóná kí ni ẹ̀. Sorry. Easy. Fi ọwọ́ kọ́ mi lọ́rùn. Take it easy. Toilet kọ́ kò sí ẹni bó ṣe máa ṣe yẹn. Olùdá Ìlọrin. Dókítà gbogbo nǹkan tẹ bá mú pátápátá àti ẹ̀rù tó máa fi bímọ tó máa ṣe bó ṣe wà nínú pains yẹn kò dùn mọ́ mi nínú. Please do anything. I'm willing and ready to pay any amount. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ìyàwó yín ò lè deliver ní normal delivery wà máa ní láti ṣe síbẹ̀ fún wọn torí condition tó ń wà ó wà critical. That's not a problem. Tó bá jẹ́ nǹkan tó máa jẹ́ kó bímọ yẹn tó dẹ̀ máa wà okay, let's get it done. Kò sí wàhálà, all you need to do now pé kẹ̀tọ́ ọ̀bọ̀wé jẹ́ńkẹ̀lẹ̀ sọ àwọn little payments tá máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ torí pé bíbáyìí náà lẹ́yìn ló kò yẹ ká gbowó lọ́wọ́. Ẹ wò kò sí wàhálà kankan. Let's just get it done. Tẹ̀lé ní kálọ́. Yes. Dùgbẹ̀dùgbẹ̀ mà ní lọ́rọ̀ yìí o. Aláyàbí àgbà àparò. Bàbá, aláyàbí àgbà àparò tí pakuru mólóko. Déjú máa pè mí nísìnyí. Ó ní Tolúlọpẹ́ ìyàwó òun bẹ ní ibi tí ó ti ń rọbí. Wọ́n wá ní wọn ó ṣiṣẹ́ abẹ fún. Etí abẹ bó o. Ẹ wò ó tí mo torí ẹ̀ pè yín gan ni pé bí wọ́n bá ṣiṣẹ́ abẹ fún ṣé ò ní ṣe wu àbí kí láṣẹ tí èbí wẹ́rẹ́. Bàbá, mò ń jẹ yín. Kí n bàbá yìí wí kí bàbá kí lẹ̀ ń wí ẹ rí nǹkan kan mẹ́bí aráyé rọrùn ni yín a sì fi odidi èèyàn sọ yín ẹ wá ní bómi ọ̀dànù bá gbé ọ̀fọ̀ ẹ̀yìn ọmọ bá gbé ọ̀dànù bómi bàbá àgbẹ̀ ọ̀gbọ́dọ̀ fọ́ omi ọ̀gbọ́dọ̀ dànù ṣé ẹ mọ̀ pé tí àgbẹ̀ báyìí fọ́ tómi ọ̀dànù kò sẹ́ni tí ó ṣe ẹlẹ́rìí mi o Tolú yìí nìkan ńlẹ́lẹ́rìí mi o bàbá ṣe ti gbọ́ ẹ lọ rè bá ń dúró tí nǹkan kan gbọ́dọ̀ ṣe o ní tí mo torí ẹ̀ sìn yín fún un ẹ ti gbọ́. Ọlágídí ẹ̀yin mi ọdẹ ẹ̀yin náà mẹ́jọ ẹ̀yin mẹ́jọ sẹ́yìn Ọlágídí sẹ́yìn ẹ lọ́mọ kan sọ ní wọ́n yẹn lọ́rùn ọwọ́ atásìkò lọ́mọ fẹ́ bọ̀ nísìn ẹni kùrùkùrù bòye lójú irú kí ní bòye lójú ṣé ẹ fẹ́ gbẹ̀mí mi ni gbogbo ṣé ẹ fẹ́ gbà kan mọ̀ fún yín ni ẹ jẹ́ nǹkan kan sọ wọn. Ọ̀rọ̀ yìí mà tí wá di kókó ọ̀rọ̀ yìí mà tí wá di dùgbẹ̀dùgbẹ̀ ṣé mọ̀ tí dùgbẹ̀dùgbẹ̀ bá já. Try our possible best. We care but God knows. So we lost. Sọjá orúkọ pa o. Àkàtà sọ ní àdúgbò. Wọ́n wá rọ́mọ ó padà já sínkú. Irú èyí ò dá ní tèmi mi ò fẹ́ ní tèmi. Irú èyí ò dá láì mi ò fẹ́ láì mi ọ́. Ìkún lórí aya mi ò fẹ́ láì mi ọ́. Ìkún lórí aya mi ò fẹ́ ní tèmi ọ́. Àrínú eléyìí rí akúdẹ́rù bọ́ lọ́rọ̀ ni kò tún tá a fẹ́ bọ́ lọ fà àfi kọ́ lọ jẹ́ kọ́mọ ilé mọ́ wa lọ́wọ́.
àǹtí mi kò sẹ́ni tí ó ṣe tí ò ní kí ẹgbẹ́ jíjù mú kíkára rẹ̀ ó lè fúyẹ́. sórí òótọ́ ọ̀rọ̀ tèmi ọ̀bọ̀ sọ̀rọ̀ oníwọ̀nba wọ́n jẹun tó ti bàjẹ́ kọ́ba tó sì dáa jẹ́ tọmọ ẹni oró yóò lẹ̀ mọ́ lọ yóò dirun yóò dìgbà lógo ọlọ́run àmọ́ kò sí bó ṣe nírò àdánìkànsùn ló ní rò ní àbá àdánìkàn gbénú ilé. ẹ ṣe ọmọ bàbá. Adéjùmọ̀ roníwọ̀n òkè débá ní ká yẹrí gbàgbà ló kọ lọ́rùn ìrírí ẹ lè kàn sí yẹn tó bá ní kó òru láròjù yóò pa ìtọ́jú ọmọ ẹ̀ ó pa lára má ro. nígbà tí ìgbìmọ̀ títí tọ́lọ̀ wọn ajájà dà mí ló ṣé tún jẹ́ kó múyàwó mi lọ. ó sọ fúnlẹ̀. Déjùmọ̀ sáàmọ́rò ìwọ náà ń dọkun inú. bó o lè jẹ́ sí bàbá. mọ̀lẹ́bí ẹ̀ ní. àyà ó hàn lára yín ìbànújẹ́ hàn lára yín gan o. ó jàre. tó ṣẹlẹ̀ ti jí ẹ dànù ẹ kú ìtọ́jú. ẹ wo ẹ̀yin ẹ lọ rí dáná fún ni o. orí pé ìṣẹ̀lẹ̀ nìkan wò tí ìṣẹ̀lẹ̀ ní ẹgbọ́ ọ̀dàbọ̀. ẹ̀sùn ẹ̀tí ń wọ̀ ọ́ ṣé wọ́n ẹni fírú ẹ̀gbá ó wọ́n ẹ̀ sí yan ni ó. bọ́n ṣe ń bọ́ nínú nǹkan ló ń kó sínú nǹkan bọ́n ṣe ń bọ́ nínú nǹkan ló tún kó sínú nǹkan bàbá ẹ wo bí ọ̀rọ̀ yìí já sí òwe ẹ wá wò ó ti ń dọ́gun ó mà ti ń dọdẹ sọ̀rọ̀ yìí ṣé kó wà nídìí àbámọ̀. inú òtútù náà lẹ wá gbé sí báyìí. ò tí ẹ gbé ní mo tútù náà ṣùgbọ́n mo ní kí n ṣe tán kí n wá bòmí bíi mẹ́rin kí n lọ fi ránṣọ fún kọ́ máa rí wọ̀ náà. wọ́n ti mo tiẹ̀ máa raṣọ oríṣiríṣi fún àgbo ni mo wá fẹ́ kó máa mu mi ìfẹ́ kó jẹ́ pé oògùn òyìnbó ni wọ́n máa mu àgbo ìfẹ́ kó ṣẹ́gbọ́. ẹ wò bàbá ẹ wò wàhálà ti dé o wàhálà ti ṣẹlẹ̀. ṣàdédé lọmọ wà lọ́wọ́ mi ò pàdé dé lọ́mọ lọ́wọ́ mi mọ́ ni gìrì tí yẹn ṣẹlẹ̀ ni mo sáré bọ̀ bí. o ò lè rí ọmọ mọ́ lọ́wọ́ ẹ̀ ọmọ mi ti padà sọ́dọ̀ mi mo lọ́wọ́ ẹ̀ ọmọ mi ni. mo rò pé mo kọ́. ọmọ inú omi ò ní kú sẹ́yìn òdì ó ti wálé bàbá ẹ̀. mo gbé ọmọ mi lẹ́nu tọ̀. ìyàwó tí Olódùmarè kan mọ́ mi ìwọ dẹ̀ sùn tí òun àgbà mi nígbà kan mi lọ́wọ́ ẹ̀. ṣé mo kọ́ tẹ́ sọ sá níyàwó tèmi lẹ́yìn sọ pé kinní kan lọ́lọ́run yọ fún yín látọ̀ mo rò pé orí yín ò pé. àwọn àwọn òbí ọ̀sẹ̀ ti yàwó rẹ̀. yes Adéjùmọ̀ ó wà òbí ọ̀sẹ̀ ti yàwó rẹ̀. èmi ò bá ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni sórí ẹ pé sá. màmá ṣe ẹ̀rọ ọmọ yín ṣé ìwé yẹn ṣẹlẹ̀ yà ẹ lè sọ̀rọ̀ fún. ẹ jẹ́ ń gbọ́ràn ọmọ ẹni ó ṣèlú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfí rẹ̀ kẹ́ẹ̀dì ọmọ ẹlòmíì. tí n bá kó gbàdú fún yín bẹ́ẹ̀ ẹ máa rò pé nǹkan rọ́ọ̀lù yín. Adéjùmọ̀. wà á gbá yà ní etí máa ń yà pẹ́ sá máa gbá yín ní ojú sá. yẹ́sà máa gbá yín ní ojú ẹ̀ fún dájú nǹkan tó máa wá sí. eré lọ pé. Tolú jọ ebi kọ́ ni mo pa ẹ̀. ilé tí rí Tolú. Tolú kọ́ rẹ̀ sílẹ̀ kí ẹ̀ tọ́ ẹ̀mọ́ ọmọ ló ṣe ń ta. ọmọ mi dà. Tolú ọmọ mi dà. ó lè gbọ́ pẹ́ lọ. kí ló ṣe yìí bàbá yìí dúró síbẹ̀. àbúrò. kí ló dé. Tolú kí ló dé ìwọ ta ni. ẹ gbà mí lọ. kí ló ṣẹlẹ̀. mama ẹ jẹ́ ìdíje. ìgbẹ̀yìn ni kárùn láyé wa ká sọnù ká má bàa sọnù máa ní dùgbẹ̀dùgbẹ̀ máa ní lọ́rọ̀ yìí o àtàbà mi ò mọ̀ wọ́ ìgbẹ̀yìn ní kárùn ọ̀rọ̀ wáyé yìí kò yẹ ìgbẹ̀yìn ní kárùn láyé wa ni ìgbẹ̀yìn ní kárùn láyé wa
ká sọnù ká má bàa sọnù máa ní dùgbẹ̀dùgbẹ̀ máa ní lọ́rọ̀ yìí o àtàbà mi ò mọ̀ wọ́ ìgbẹ̀yìn ní kàrú ọ̀rọ̀ wáyé yìí kò yẹ nìkan dáyé là mú òkùnkùn tó ń bolẹ̀ yìí o ṣóun ló ń dààmú ayé ìgbà wo ni mọ́lẹ̀ àtàn sí tó rọrọ̀ yìí kò yẹ nìkan abẹ́là ni abẹ́là o tó rọrọ̀ yìí kò yẹ nìkan ó sọ lọ́gbọ̀n mi kọ́.